ìlékeje orúkọ ọjọ́ ọ̀tànyànyàn orúkọ òrùn ìyálẹ̀ta ọ̀tànyànyàn orúkọ òrùn ìyálẹ̀ta ojú mi ò ṣe é rí ojú mi ò ṣe é wò ní tàwọn àgbà mẹ́rìndínlógún òkè mẹ̀sí ẹ sì ju kìnìyàn sí kábíyèsí. màá pa tèmi màá jù apa àjù apa. ọkọ̀ mélòó la fẹ́ pa ìyá ní ìgbà bíi mẹ́ta kó la fẹ́ yìí. ọkọ̀ máa jù mẹ́ta lọ ìyẹn ni tó bá wà gùn pẹ̀ akọni káwọn ọmọ ogun wọn kì mọ́lẹ̀ níbi tó kì mọ́lẹ̀ ló máa fi máa dàpẹ́. because kí ẹ̀yẹ sì ń bọ̀. báwo ni kọ́ jẹ́ o pẹ̀lú wẹ́dà ìgbà yìí tẹ́ǹsì. that's why pé àwọn kì í sign up for wetin rẹ̀ bì náà that's why pé a give and take ẹ̀yìn méjì ní point. ẹ fẹ́ kárí kiri ìyá. nílé ayé yìí ẹ máa ń rí obìnrin bíi ṣé o ti ha dialogue yẹn o sórí ti ní láàrin tí ẹ. o ti lé náà. ẹ̀mẹ́ta is fine. kó wà níbẹ̀ yẹn náà kó wà níbẹ̀ yẹn kó wà because àwọn àríwá àwọn ṣe dé bíbá yìí àwọn dé bí wọ́ọ̀lù kábíyèsí nìkan ló lo. àwọn àgbà mẹ́rìndínlógún òkè mẹ̀sí. ṣẹ́ẹ́dì sọ́n tó máa ṣe fún oyè já lọ. ó yẹ kó sẹ́ẹ̀.